ìjọba àpapọ̀ yóò san gbèsè 3.3 trillion naira owó ná tó mọ̀ jẹ láti ọdún 2015. ìjọba àpapọ̀ ti kéde pé ààrẹ Bọ́lá Tinubu mà ti gbé owó tí iye rẹ̀ mà tó 3.3 trillion naira kalẹ̀ kí iná mọ̀nàmọ́ná kó lè ṣe déédéé ní Nàìjíríà. agbẹnusọ ààrẹ Báyọ̀ Ọ̀nánúgà ó mà sọ nínú àtẹ̀jáde kan pé owó náà oníjọba mà gbé kalẹ̀ lábẹ́ àsíá ètò Presidential Power Sector Financial Reform Program láti san gbèsè tí ìjọba mà jẹ tẹ́lẹ̀. Ọ̀nánúgà ó mà sọ pé ìgbésẹ̀ yìí ó mà wáyé láti rí dájú pé iná ìjọba ó ṣe déédéé ní Nàìjíríà. agbẹnusọ ààrẹ ọ̀hún ó ní ìjọba gbé ìgbésẹ̀ náà lẹ́yìn tó ṣe àgbéyẹ̀wò gbogbo gbèsè tí ìjọba ti jẹ ṣáájú àsìkò yìí. gẹ́gẹ́ bó ṣe sọ, gbèsè owó iná ọ̀hún ó níjọba Nàìjíríà máa jẹ láàrin oṣù kejì ọdún 2015 títí di oṣù kẹta ọdún 2025. ó ṣàlàyé pé ìgbésẹ̀ yìí ó máa bẹ̀rẹ̀ pẹ̀lú ibùdó tó pèsè iná mànàmáná 15 tí iye owó rẹ̀ tó mà tó 2.3 trillion naira. ìjọba sì ti kó 501 billion naira jọ láti gbọ́ bùkátà ọ̀rọ̀ náà. ó sọ síwájú sí pé 223 billion naira ni wọ́n ti san jáde nínú rẹ̀ báyìí tí sísan àwọn tó sì kù tó ti ń lọ lọ́wọ́. gẹ́gẹ́ bí àlàyé Ọ̀nánúgà, sísan owó náà yóò jẹ́ kí àwọn iléeṣẹ́ tó ń pèsè iná àtàwọn iléeṣẹ́ apínnáká kí wọ́n lè ṣiṣẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. àmì tí yóò sì jáde lẹ́yìn gbogbo rẹ̀ ni pé àwọn ọmọ Nàìjíríà yóò ní iná mànàmáná tó ṣe déédéé. ìjọba ní tí iná mànàmáná tó bá dúró déédéé, àwọn olókoòwò láti ilẹ̀ òkèrè yóò wọlé sí Nàìjíríà, àwọn aráàlú yóò sì rí iṣẹ́ ṣe, ara yóò sì tu gbogbo mùtúmùwà. ó ní ìgbésẹ̀ yìí kì í ṣe láti san àwọn gbèsè tíjọba jẹ sílẹ̀ nìkan o, àmọ́ ó wà fún ìpèsè iná tó mà dúró déédéé fún aráàlú. yàtọ̀ sí sísan gbèsè yìí, Ọ̀nánúgà fi kún wípé àwọn iṣẹ́ míì sì ń bọ̀ lọ́nà bí ètò mítà tí yóò jẹ́ kí aráàlú kí wọ́n máa san owó fún iná tí wọ́n bá ti lò lẹ́ẹ̀kan ṣoṣo. ó ní àwọn tíjọba ń gbèrò láti kọ́kọ́ fún ní iná ní àwọn iléeṣẹ́ ńláńlá àtàwọn olókoòwò kéékèèké lọ́nà àti jẹ́ kí ọrọ̀ ajé Nàìjíríà gbèrú sí i. ó wá parí ọ̀rọ̀ rẹ̀ pé àfojúsùn ìjọba ní ìpèsè iná tó dúró re fún àwọn èèyàn nínú ilé wọn, ṣíṣe àtìlẹ́yìn fún àwọn oníṣòwò àti ṣíṣe ohun tí yóò mú kí ayé dẹrùn fún gbogbo ọmọ Nàìjíríà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ tàná, adẹ̀kùnmọ́ra ṣẹ́ tòní, ọ̀sẹ̀ ayọ̀ ni yóò jẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa o, àmín.